ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ìyẹn Iyaaladuke bú sẹ́kún ní gbangba. Níṣe ni àwọn ènìyàn sì rò wípé aáwọ̀ òun àti Fẹ́mi Adébáyọ̀ ló ti parí ni o. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀. Wunmi Toriola náà mà ti bínú jáde sọ̀rọ̀. Ta ló mú Wunmi Toriola bínú o? Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ǹjẹ́ ẹ̀yin náà gbọ́ oríṣiríṣi nǹkan tí ó ṣẹlẹ̀ ní ilé ìtajà Iyaaladuke lọ́jọ́ tàná? Oríṣiríṣi àwọn agbófinró ni wọ́n mà kún ọ́fíìsì Iyaaladuke. Ìyẹn aya Fẹ́mi Adébáyọ̀ ni wọ́n bá ní kó kángáru rẹ̀ o. Ní ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tí ó sì jáde síta jẹ́ kó di mímọ̀ fún wa wípé ilé ìtajà rẹ̀ yìí wọ́n ti yá owó ní báǹkì ni o, tí wọn kò sì dá owó náà padà. Èyí ni àwọn ènìyàn sì ń gbé jáde lórí ayélujára, tí àwọn ènìyàn sì ń sọ káàkiri, tí wọ́n ń jẹ yànmùyànmù tí wọn kò sì jẹ tán. Èyí tí a sì rí tí Iyaaladuke fúnra lára rẹ̀ gangan gbé sí orí ìkànnì rẹ̀ ti Instagram wípé sí gbogbo ẹ̀yin olólùfẹ́ òun pátápátá, ilé iṣẹ́ wa kò ní sí mọ́ fún ìgbà pípẹ́ látàrí ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, èyí tí ó ju ipá àti agbára òun lọ. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti bẹ̀rẹ̀ sí ní fi imú fínlẹ̀ wípé kí ló wá ṣẹlẹ̀, kí ló fà á. Àwọn olólùfẹ́ Iyaaladuke ló wá jẹ́ kó di mímọ̀ fún wa wípé ìgbà tí aáwọ̀ tí ó wà láàrin Iyaaladuke àti ọkọ rẹ̀ Fẹ́mi Adébáyọ̀ kò má tí rodò lọ mú mi. Ṣùgbọ́n nǹkan tí a sáàrí gbọ́ lásìkò yìí ni pé ọ́fíìsì tí Iyaaladuke ń lò wọ́n ti ní kókó kúrò kí ó sì kángáru rẹ̀ kúrò níbẹ̀, tí gbogbo wa sì mọ̀ wípé Fẹ́mi Adébáyọ̀ ni ó ṣàkókò gba ibẹ̀ yẹn fún un. Àbí látàrí aáwọ̀ tí ó wà láàrin àwọn méjèèjì kò wá rodò lọ mú mi ló jẹ́ kí ó wu irú ìwà báyìí sí ọmọbìnrin yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ báyìí sì ni àwọn ènìyàn sì ti ń sọ káàkiri lórí ayélujára báyìí látàrí ohun tí ó ṣẹlẹ̀ yìí o. Èyí tí a sì tún mú wá sí etí ẹ̀yin olólùfẹ́ wa. Wunmi Toriola ló ké gbàjarè síta o, tí ó sì ké lóhùn rárá wípé gbogbo ẹ̀yin online lọ, ẹ̀yin tí ẹ máa ń fi ara ni àwọn celebrity. Ẹ ti ro ara yín pin ni, àbí bí wọ́n bá tiẹ̀ ń struggle ògo fún yín tí kò yọ, ṣé níṣẹ́ lẹ rò wípé kò lè dá fún àwọn ọmọ tiyín náà ni? Wunmi Toriola ní kẹ́ ẹ wò kèkí ẹ wẹyẹ o. Èmi kọjá àwọn tí ẹ lè máa búlì lórí ayélujára. Ó wípé ẹ gbàgbé bí ó ṣe ń ṣẹlẹ̀ o. Bẹ́ẹ̀ ló tún wípé bí ẹ bá wá fún mi, èmi gan wá fún yín sàn-án gidi ni o. Ẹ gbàgbé omi ò sí lára àwọn tí ẹ lè máa búlì ní online o. Tí ó bá sì rò wípé o lè búlì mi lórí ayélujára, màá gbé àwòrán aya àti ọmọ rẹ síbẹ̀, màá sì fi voice note ìpè ńlá lé lórí, màá sì gbé sí orí ayélujára. Wunmi Toriola ti jáde síta báyìí o lórí ayélujára, tí ó sì ń logun rẹ̀ tantantan wípé òun kọjá ẹni tí wọ́n lè máa sọ̀rọ̀ àlùfàǹsà sí ní orí ayélujára. Kódà níṣe ni ó ń kígbe tí ó sì ń fẹ́ fún gbòò lórí láìfù tí ó lọ. Wunmi Toriola ní mo kọjá ẹni tí ẹ lérò wípé ẹ lè máa búlì lórí ayélujára, tí ó padà lọ ní ẹ̀jẹ̀ ríru. Kò jọ rárá o. Mi kò tiẹ̀ lè kúrò lórí ayélujára fún ẹnìkankan tí máa wà lọ máa dá sunkún. Kò sí ohun tí ó jọ o. Ohun tí ó jẹ́ kí Wunmi Toriola jẹ́ kó yé àwọn fáǹsì rẹ̀ ni wípé ìgbà tí òun wà ní ọmọ ọdún 11 ni ìyá òun ṣe aláìsí o, tí ó sì wípé gbogbo ikú àrùn ohun gbogbo tí ó yẹ kí òun kú ni ìyá òun ti kó lọ o. Kò sí ohun tí ó máa ṣe òun, wípé digbidigbi báyìí lòun sì wà. Ìwọ tí o bá jáde fún mi, màá jáde fún ọ. Èyí ni àwọn ènìyàn máa rí ní orí ayélujára tí wọ́n sì ń lu Wunmi lọ́gọ ẹnu wípé kí wá ló ṣẹlẹ̀, ta ló fa ìbínú fún o. Kí ló dé tí Wunmi bọ́ sí orí ayélujára báyìí tí ó sì ń lọgun rẹ̀ tantantan? Ṣùgbọ́n gbogbo ẹ̀yin online lọ tí ẹ̀ máa ń wá sórí ayélujára wá dráàgì àwọn celebrity, ẹ kọ́wọ́ ọmọ yín bọ aṣọ o. Wunmi Toriola ti jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí ó bá wá fún òun ní òun yóò wá fún o. Ó wípé wèrè díẹ̀ ọmọ dáadáa díẹ̀ láàṣẹ ní ọdún yìí o. Pàápàá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá òun láàmú ní orí ayélujára, tí ẹ̀ ń béèrè wípé bàbá ọmọ òun dà, ọkọ òun dà, ẹ yé béèrè irú béèrè báyìí mọ́ lọ́wọ́ òun. Tí ẹ bá bí mi, ẹ̀ ń fi kó bá àgọ́ ara mi ni. Ìwọ tí o bá sì gbọ́, tí o sì tún tẹ̀síwájú láti máa béèrè, màá fún ọ ní èpè. Báyìí sì ni Wunmi Toriola ṣe sọ lórí ìkànnì rẹ̀, tí ó sì ń bọ́ ọ̀rọ̀ yìí ní jàǹtòjì, tí gbogbo àwọn olólùfẹ́ Wunmi Toriola sì ń sọ wípé kí gbogbo àwọn online lọ tí ẹ̀ máa ń dráàgì àwọn celebrity, ẹ yàgò fún Wunmi Toriola lọ́dún yìí o, torí ó ti múra yín sílẹ̀ ní kíkankíkan ni o.